n tá à ń sọ fún yín nìyẹn ẹni tó wà látìmọ́lé yín kò mẹ́ni tó ń ṣe tiẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń jáde síta tẹ́ ń ṣe wọ́nranwọ̀nran tẹ́ ń ṣe wọ́nranwọ̀nran lórí ọ̀rọ̀ Ìgbòho, ẹ jẹ́ lọ sòwé àgbéjẹ́mọ́wọ́ kẹ́ ẹ gbàfẹ́ lẹ́dàá yín. Ọ̀rọ̀ tí Ìgbòho sọ àwọn Haúsá ti sọ jù bẹ́ẹ̀ lọ, àwọn Ìgbò sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ wọn lóhùn kẹ́ bẹ̀rẹ̀ sí ranjú. Nǹkan tí yín ni ò ń jọ yín lójú. Ẹ máa járáǹkì ara yín. Ẹ̀yin òpònú rádaràda yìí. Ó ní interview tí Ìgbòho tún grant ni. Ó ń jẹ́ kó yé yín sẹ́ pé kò sí tẹ́ ẹ lè ṣe. Ẹ bá bú òun jù bẹ́ẹ̀ lọ. Kẹ́ ẹ ṣe gbogbo wàhálà tẹ́ ẹ ṣe. N tó jẹun lógún ni pé kí ààbò wà lórí ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Kí wọ́n lè lo oko, kí wọ́n lè lo odò, kó má sógun ajínigbé ńlẹ̀ wa mọ́. Òun ló tún bẹ bàbá Tinubu yìí. Pé tí wọ́n bá ti ṣàtìlẹ́yìn yẹn fún wọn, kàn fi yòókù lẹ̀. Nígbà tí wọ́n bá fi parí ọdún 8 wọn, àwọn ọmọ Yorùbá kan sára sí bàbá Tinubu lórí ààbò. Tó jẹ́ pé ẹ̀yin kan ò mọ̀ ju kẹ́ máa fi etí ọ̀tẹ̀ lẹ máa fi ń gbọ́ gbogbo nǹkan téèyàn bá sọ. Èyí tó jẹ́ kókó tó wúlò tó lè ṣe ayé yín láǹfààní ńbẹ̀ ẹ ní mú. Èyí tí ò kàn yín lọ́wọ́ tí ò kàn yín lẹ́sẹ̀ òun lẹ máa rán. Àwọn olóṣèlú yìí látòrí bàbá Tinubu títí dé gbogbo ẹgbẹ́ tí wọ́n kóra wọn jọ tán láwọn ṣòṣèlú yìí, èwo ló fẹ́ràn wa ńbẹ̀? Káwá tó wá rẹ́ni tó wá fẹ́ràn wa láti jẹ́ pé kàní kí ẹ̀mí yín ṣe pàtàkì kẹ́ ẹ má kú mọ́. Bàbá Tinubu gan ètò ààbò yìí ti ṣò wọ́n lọ́wọ́. Gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, gbogbo gómìnà Nàìjíríà ó ti ṣò wọ́n lọ́wọ́ nítorí pé ó lọ́wọ́ àwọn ìjọba nínú, ó lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan tán wà níjọba nínú. Ṣùgbọ́n tí àwọn individual bá dá sí fúnra wọn, táràlú fúnra wọn bá dìde láti dojúkọ ètò ààbò tí wọ́n dẹ̀ lágbára láti ṣerú ẹ̀, ẹ rí pé gbogbo ilẹ̀ wa máa gbà láàfíà. Ẹ̀yin òpònú ọmọ aláìníran kan, ẹ jáde sórí ayélujára nítorí pé ṣàfẹ́ fi ìlara sọ̀rọ̀ àti ọ̀rọ̀ burúkú tó ti wà nínú yín, ìlara tó ti wà lára yín. Ẹni tó ṣe ti yín ẹ máa bàjà. Ọ̀rọ̀ àwọn Yorùbá náà ló sọ wípé ẹni tó wà látìmọ́lé yín kò mẹ́ni tó ń ṣe tiẹ̀. Tó bá yẹ pé ẹni tó bá lajú báyìí tó bá dijú àbí báwọn náà ṣe máa wí wọ́n ní òun lẹ̀rù bà. Ká ní pé ṣe lẹ wẹjú tẹ́yìn náà rí tó ń bọ̀ wá sílẹ̀ wa. Ṣé bá ṣe pariwo fún yín bí ọdún 5 sẹ́yìn ni? Tẹni irọ́ náà pa iná Ṣàngó náà fẹ́ gba àkóso ẹ̀yin Fúlàní kan tó ń jíyàn gbé. Ó ti wá ká lójú yín àbí ó ká lójú yín? Kàkà kẹ́ ẹ máa fàdúrà ran ọmọ Adéyẹmọ lọ́wọ́ àti gbogbo àwọn tó bá fẹ́ jọ ṣiṣẹ́ security, wọ́n fẹ́ dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn yín. Òṣì kámẹ́rà lẹ́tàn tẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú jáde àti tó tọ̀rọ̀ sọ àti tí ò tọ̀rọ̀ sọ àti tó ra fóònù lé lọ́wọ́ àti tí ò ti dà lẹ́nu ọmú. Ẹ wá ń fi ìlara sọ̀rọ̀. Àwọn tó dẹ̀ ń ṣe rádaràda yẹn á mọ̀ wọn. Wọ́n wá sá sábẹ́ gbogbo ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀. Ẹ wá gbé yẹn dání. Ẹ wá gbèrú ládùúrú gbogbo ìṣòro tí Nàìjíríà ní. Ẹ rí kankan mú dání bẹ́ẹ̀ kẹ́ máa hámà ẹ̀ kẹ́ máa protest lé lórí pé aláàfẹ́ kẹ́ ṣàyípadà ń bí báyìí. Ọ̀rọ̀ tí Ìgbòho sọ lẹ wá ń ṣọ́ kiri. Ó tún ti sọ mí báyìí o. Èyí tó dẹ̀ sọ yìí kẹ́ tún mú yẹn kẹ́ bẹ̀rẹ̀ sí fọ́n ká. Kẹ́ tún twist ẹ̀ kẹ́ fẹ́ para yín lé lórí. Ní tí Ìgbòho dúró lé lórí ló dúró lé lórí. Àníṣẹ́ ẹ̀mí àwọn èèyàn àti dúkìá ààbò ilẹ̀ yóò ṣe kókó. A gbọ́dọ̀ ní ààbò. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ tí èèyàn bá ń lọ sí patí, ó sì di aago 1 òru ká tó kúrò níbi tá a bá wà pa à ń lọ patí ọ̀sán. But nísìnyí ṣé wọ́n bí ẹ dáa kó lọ patí ẹ sọ pé ẹ lọ patí láago 9 alẹ́. Wọ́n bí pọ̀nrí yín dà. Àbí ìpọ̀nrí èwo náà bí dànù yín tó lè tẹ́ ní síta pé ó fẹ́ gba tẹ́gùn dago 1 dago 2 kó tó wọlé. Ẹ ní làákàyè. Ètò yẹ kẹ́ ẹ fi ní làákàyè lẹ fi ń tan kámẹ́rà lẹ fi ń sọ̀sọkúsọ sí ẹni tó fẹ́ ṣe yín lóore tó fẹ́ ṣe yín láàánú. Ìkan tí ẹ jáde oníṣòwò nìkan lálágbára nígbà tí ìṣòwò nìkan lálágbára káwọn alágbára jáde kí ìwọ náà join wọn. Àwọn tó bá lágbára ẹ kóra yín jáde. Ìgbòho sọ fún yín pé òun nìkan lálágbára. Ó ti sọ fún yín tipẹ́ pé òun nìkan kọ́ lòun lágbára. Àwọn alágbára pọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ kóra yín jáde kẹ́ dáàbò bo ilẹ̀ yín kẹ́ yé ṣòṣì. Kẹ́ kó ṣì lọ. Ọlọ́run á fún ẹ ṣe ọmọ Adéyẹmọ. Ilẹ̀ ní fún ilẹ̀ Yorùbá nípa ètò ọrọ̀ àkùsà. Pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú gbogbo fẹ́ kí president ó ṣe. nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ ìjọba ni pé kọ́kọ́ tì mí lẹ́yìn lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá wọ́n ṣe ń tó yẹn kan nígbàgbọ́ yìí pé màá ṣe dáadáa pa ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run á ṣe àbòsí tó yẹ ká tí gbogbo inú aráàlú dùn tó pé àwọn aráàlú gan mọ̀ ṣàdúrà fún wọn ni pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ni ọba ló tó mú erin fún ẹgbẹ́ bàbá mi èmi náà mọ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu nígbà tí bàbá ọba fi parí ọdún 8 bàbá ọmọ dúpẹ́ orí pé gbogbo ọmọ Yorùbá àwọn ọmọ ìṣe dáadáa á ṣe dáadáa á gbogbo àwọn tẹ́rọ́rìsì yẹn látú àṣírí wọn síta á ṣe Ọlọ́run gbogbo àwọn Fúlàní tó bá dáa Haúsá tó dáa tó ń ṣiṣẹ́ wọn ìtọ́ka ọ̀pọ̀lọpọ̀
àjọ tó wá fẹ́ máa dàlúrú àwọn tẹ́rọ̀rì tó ń wọnú gbé tó ń dà wọn yẹn láwọn tó ń jọ ń lò kó tó ń jọ ń lò lò yẹn àjọ gbé pẹ́rẹ́gì Canada dà torí bàbá ọ̀sọ̀dún mẹ́jọ kódà tí